ojúmọ́ ire fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín Olúayé a kú ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ lẹ́ni ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ ìfọkànbalẹ̀ ló máa jẹ́ fèmí àti yín lágbára Ọlọ́run àní bá wọn kú ní èrèwèrèwé èpè kò ní já èmi àti ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín èmi náà ni èmi ọmọ yín Olúayé ìjayà fún gba àwọn bloggers tí ò mọ nǹkan kan lọ́kùnrin lóbìnrin ìfọkànbalẹ̀ fáwọn èèyàn tó ní làákàyè tó ń gbọ́rọ̀ tó ní làákàyè yé dáadáa mo tún ti dé lẹ́ni pẹ̀lú àkọ́tún ètò mi àkọ́tún ọ̀rọ̀ mi lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ lórí Alhaji Wasiu Alabi Pasuma nínú kàtígórì tí Pasuma wà tó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Alhaji Sefiu Alao tí Àkàndé Abbas tẹ̀lé Sefiu Alao tí Pasuma wá tẹ̀lé Sefiu Alao tí Saheed Òṣùpá tẹ̀lé Pasuma tí Atarawé àti Màláíkà táwọn méjèèjì parapọ̀ tó tẹ̀lé Pasuma a ti yá àwọn tó ní làákàyè dáadáa mi ì fẹ́ kí wàhálà ọkàn ṣẹlẹ̀ láàrin méjì yẹn ṣọ́ọ̀ mi ti yé wa bẹ́ẹ̀ yẹn ṣé wá rí láti kàtígórì Pasuma lọ sísàlẹ̀ either one or two things làwọn tó tẹ̀lé Pasuma yẹn ni wọ́n emulate látara Pasuma ẹni kì í ṣàwò àkọ́kọ́ nínú kí eléré kó wá humble kó ní humility Pasuma ní àkọ́kọ́ ni. àwọn tó ń bọ̀ lẹ́yìn yẹn Paso kó kí wọ́n dáadáa lásèdélẹ̀ yìí Adéwálé nínú gbogbo ní Fújì tó ń bẹ ní Nàìjíríà táwa yìí tàbá ń wẹ́ ní tó humble Alabi Pasuma ní ẹ̀kejì Paso pẹ̀lú àwọn tó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ ní akọ ṣíṣe lára àwọn akọ tí Paso kọ́ wọn ni kí everything tí Paso gbogbo nǹkan tí Pasuma bá ti ṣe ó máa ń wà documented because mo ṣe research lórí Pasuma mo rí àwọn kan lórí Pasuma lẹ́jọ́ mẹ́ta yìí. wàá rí lọ́wọ́ sí o lágbára Ọlọ́run wàá rí o máa ní tó máa fi jẹ́ ẹ lójú Ọlọ́run ní sọ̀rọ̀ yìí torí tí Ọlọ́run bá fẹ́ bínú sí yàn ìwà ní kọ́kọ́ ń gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run bá fẹ́ bínú sí yàn kò ní jẹ́ kó ní ìtẹríba ètò ní lágbára Ọlọ́run àti ìlànà èmi kọ́ ni ojoojúmọ́ tó wá ti rí wọn ní kì í ṣàdúrà fún mi kì í ṣe Ọlọ́run mo tó forí síbi tí ẹ kú wà ní lágbára Ọlọ́run wá fún ọ náà sí tí ẹ kú wà èèyàn ò ní fi ẹ́ síbẹ̀ náà ló máa fi ẹ́ síbẹ̀ tọ́lọ́run bá ti fi ẹ́ síbẹ̀ gbàgbé pé yọ̀kẹ́ ẹ̀ síbi kankan pé wọ́n ní bínú yẹn lọ tú dànù wọ́n máa bínú ẹ̀ gan apá wọn ní ká ẹ̀ ọ̀tẹ̀ ò ní kú ọ̀tẹ̀ ò ní rùn tọ́ba jẹ́ tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ni agbélé ayé àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run á lè bí ọ̀nà Ọlọ́run bá tùbọ̀ tó bá lóun ò ní gbà kò wá ní kú kò ní rùn wọ́n á máa kínú sí lára láì tí ikú ẹ̀ ọ̀nà láì kò wá ní lójú láì tó máa fi disturb ẹ̀ wọ́n á máa ṣe tiẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹnikẹ́ni tó ní ká máa jáyé bó ṣàgbà bó ṣe wé àwa ọkọ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ̀pọ̀ lọ́hùn mi bá mi pẹ̀tù sí wọn lọ́kọ̀ọ̀kan jẹ́ àrímú mi bá mi pẹ̀tù sí wọn lọ́kọ̀ọ̀kan jẹ́ àrímú tó bá wà pẹ̀tù sí wọn lọ́kọ̀ọ̀kan náà gbọ́ òótọ́ láwọn máa túṣe Ọlọ́run o ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ̀pọ̀ Ọlọ́run mi ìwọ náà ló mọ ohun tó yẹ wọn ò fi ẹ̀wù sọ́run fún kó bá rẹ̀ gẹ́gẹ́ fi ẹ̀wù sọ́run fún wọn kó. ẹ wo ìgbà tó ṣe 10 years on stage wọn yẹn ní 1994 eléré mélòó ló lè jáde tó lè mú rẹ̀ jáde pé àgbà tó ń ṣe 5 years on stage rẹ̀ ìgbà tó ń ṣe 10 years on stage rẹ̀ Paso ṣe 10 years on stage ó wà documented ìgbà tá a ní díẹ̀ ká lè fi make reference ààrẹ live performance Paso yẹn ibẹ̀ náà tó kọ́kọ́ pé àwọn ní Ajagungbadé àkọ́kọ́ ní 1994 tí kò sí live tí Pasuma bá fẹ́ ṣe Pasuma á sọ date tó ń ṣe live yẹn ṣàṣà nínú eléré onífújì ló máa ṣe live tó máa sọ date sí ó ti Wasiu Ayinde bàbá wa K1 the ultimate àwọn kò kí n sábà sọ date sínú live tó bá ṣe nínú eléré tó ṣe live jù Wasiu Ayinde ni ṣùgbọ́n ẹ sọ pé iye àbáyé Wasiu Ayinde ṣe lè ṣùgbọ́n tẹ bá rí live Pasuma ẹ máa gbọ́ date nínú ẹ pé iye àbáyé Pasuma ṣe live báyìí ẹni báyìí ló ṣe fún bí báyìí ló ti ṣe ẹ̀kejì ní ìmúra Paso ló sọ ìmúra àwọn onífújì di ọ̀tún wàláì Ankara àti lace ni wọ́n wọ̀ tẹ́lẹ̀ èmi ní 91 92 93 94 ẹ̀ Ankara àti lace ló common jù ṣùgbọ́n gbà tí Pasuma dé gbogbo ẹ̀ yí padà ká múra bí àwọn young boys ká múra bí èèyàn tó wà influential ká múra bí èèyàn tó wà well educated ká múra bí elite ara Pasuma ni wọ́n ti kọ́ ìkẹta eléré because mo sọ̀rọ̀ kan lórí program mi lánàá àwọn kan ṣépè bẹ́ẹ̀ bá ṣépè ara yín lẹ̀ ṣe pé fún torí tí pẹ́pẹ́yẹ bá tẹlẹ̀ ó máa ń parẹ́ ni bẹ́ẹ̀ ni ajá òkè ní gbó kéyàn ò ká àgbò nìkan kí wọ́ àgbọ̀ kí wo ẹ̀ kó yọ láéláé fún òní mọ́jọ́kọ́jọ́ má yọ
kì í ṣọ̀fọ̀ orin wẹ́wẹ́ àtòrin Barrister ni mò ń kọ fún yín yẹn mi ò pọ̀fọ̀ mi mọ bó ṣe ń pọ̀fọ̀ mi ò ní òsì nǹkan ń bẹ o ṣùgbọ́n èmi ò ní ṣayé torí pé inú òní bí ọmọ kékeré kó fowó jóná àgbà òní bínú kó mọ ènìyàn adìyẹ kó fi sọ̀kò sọ́jà èmi ọmọ yín náà ni ẹ foríjì mi tó bá ti ṣàṣìṣọ ó tún ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà Pasuma ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ lẹ́kọ̀ọ́ tó pọ̀ ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó pọ̀ either one or two things wọ́n emulate látara Pasuma tó bá kàn tán ara wọn ni ẹ jẹ́ ká celebrate legend Pasuma is a legend in Fuji music industry ẹ wo àwọn top stars tó wà ní tansin ẹ wo nice yẹn ó gbà wájú Pasuma kọjá ẹ wo small doctor gbà wájú Pasuma kọjá wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo àwọn onítíátà tó pọ̀ àwọn Jigan ni àwọn Babati ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó gbà wájú Pasuma kọjá tó ń fún àwọn jáde tó ń sọ̀rọ̀ pé Pasuma èèyàn ni mi ò fẹ́ sọ̀rọ̀ jù fún nǹkan tí mo sọ yẹn bá rí ẹ lójú pé eléré tiẹ̀ ó emulate one or two things látara Pasuma ìwọ jáde jẹ́kọ̀ set fame àti ẹ kì í ṣèpè jáde mú point tiẹ̀ wá kébì náà mú point ọ̀dọ̀ mi wá káwájọ defend ẹ then gbogbo ẹ̀yin tí a bá fẹ́ argue constructively argue do your argument constructively it's not by cursing people if you are cursing people online that means you are cursing yourself kò sẹ́ni tó máa ṣépè fún ẹ padà ara ẹ ló ń ṣépè fún so mo kàn mú point yẹn wá láàárọ̀ ó kàn wá sí mi pé Pasuma àwọn èèyàn people are not talking about what this guy has done in the Fuji industry he has done a lot for our upcoming artists even though àwọn big artists gan ó ṣe ọ̀pọ̀lọpọ̀ kọ fún wọn ṣókí.